Àákú dédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Sanfatis rédíò tv ìkànnì tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Òní gangan ni ọjọ́ kọkànlá oṣù kejì ọdún 2026 léyìí tó bọ́ sí ọjọ́ Wednesday ọjọ́ àánú. Gbogbo wa ni àánú Ọlọ́run máa fi lé wa ṣe ibùgbé ìjẹ́ ìmúwà ní bọ́bí onírà ní báyìí fọ́ọ̀tì pamọ́ bó ń ṣẹ́ṣe. Àbídèmí Yusuf yín náà rí èmi lọ́mọ sọ̀kùnrin kò gbóhùn lé ọmọ nípò àlè ìlú ọmọ alétẹ́jọba ọmọ yẹn ọ̀bọ́kàrẹ́ yẹn àbára fọ́ká bára mi nìjọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wà ń kàn ní Sanfatis rédíò tv pé a máa ṣe bẹ́ẹ̀ gbé yín débẹ̀ àníjà yín bọ́lẹ̀ kájà yín bẹ́tà ká mọ́ sọ́ọ́dí létà nígbà tí ń tẹ̀ sí ilé títà jù tẹ̀tì nítorí tí la fi ń fi ìdí ti àpótí lójúpọ̀nà kí etí má bàa dí sí gbogbo nǹkan tí ń lọ ní apá sẹ́ńtà igun ibi bẹ̀yẹn. Wọ́n ní bámbàm báyìí ní ti ń sọ̀rọ̀ wọ́n ní bámbàm àti tẹ̀lé ó dàbí èyí pé tirẹ́là ti kọjá láàrin àwọn tọkọtìyàwó méjèèjì. Tá a bá wò ó dáadáa, ògbóǹtarìgì olùṣeṣó lórí móhùnmáwòrán tá a mọ̀ sí tv show eléyìí tá a mọ̀ sí Big Brother Naija ní ìgbàanì tó jẹ́ wípé àwọn olùkópa náà ní Teddy A àti Bambam tí wọ́n dẹ̀ fẹ́ra wọn láti bíbẹ̀, àmọ́ ní báyìí ó dàbí ìpáwọn ará bí ò fẹ́ra wọn mọ́ o. Wọn márí ara wọn mọ́, tirẹ́là ti gbà àárín wọn kọjá torí wọ́n ti unfollow. Wọ́n ní wọ́n ti unfollow ara wọn lórí ẹ̀rọ ayélujára bí ajere lápá ibi bẹ̀. Wọ́n ní wàhálà ṣẹlẹ̀ nìbàdàn, iná lọ́tún iná lósì nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní iná mọ̀ dáhùn ní ọ́fíìsì OPay ní Ìbàdàn lánàá lélẹ̀ tí wọ́n ní kálukú tiẹ̀ ti ń pé àyà sókè wípé tí èṣe gbówó wa ti lọ. Àwọn èèyàn pé sínú ọ́fíìsì lẹ́kọ́wó sí ni ìbá àkáǹtì lówó wà, àkáǹtì èṣe ọ́fíìsì. Wọ́n ní ọ́fíìsì OPay iná mú ní àná níbẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí ìyẹn Gbàdàmọ́sí Ibrahim Babangida ni wọ́n ló ṣe ìpàdé alátìlẹ̀kùn mọ́rì pẹ̀lú igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí Alhaji Atiku Abubakar àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ní ilé Alhaji Babangida tó wà ní Niger State ní Minna. Wọ́n ní Babangida ló gba àlejò Atiku àti Mákindé lórí rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP wípé ẹ ní sùúrù, ṣé láti kó APC wọlé ìyẹn ló kéré jù, fọ́múlà tẹ́ máa lò rèé, ibi ilẹ̀ máa gbà, ọ̀nà ilẹ̀ gbà bọ́ta, ìbọn tẹ́ kó wọlé rè, àdó olóró rè, àsìkò tẹ́ yìn rè tí yóò fi pa APC kú yányányán 2027. Wọ́n ní Babangida ààrẹ tẹ́lẹ̀ ní gba gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Àtíkù ìyẹn Mákindé tọ̀yọ́ ń gbà wọ́n nímọ̀ràn nílé rẹ̀ ní apá abẹ́. Wọ́n ní ẹ wò ó, ẹ má jẹ́ àtanra wa, ìpààyàn kìí ṣe ń tó jẹ́ pé ó wà nínú ẹ̀kọ́ Islam nínú Quran pé kẹ́ ẹ mọ́ pààyàn, kẹ́ ẹ kàn mọ́ pààyàn láì nídìí. Senate president nígbà kan ìní ń sọ ọ̀rọ̀ yìí o. Olórí ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ní fi ọ̀rọ̀ ìlédè wípé láti mọ́ dúyàn mọ́ pààyàn mọ́ èèyàn bọ́ǹbù mọ́ ṣe bó ṣe wà Àlùkùránì ò sọ gbogbo èyí. Kùránì ò ní ẹ mọ́ pààyàn. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé tẹ́ tí ẹ wá ní ìbẹ̀rù Ọlọ́run fún ìṣẹ́jú kan láti mọ́ dúnbọ̀ ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ yín pé èèyàn bá kẹran léyàjọ gan tẹ́ ẹ fẹ́ pa wọ́n pé yá bó bá jẹ́ ẹni tó láàánú àti pa ẹran gómọ̀ nira pé ẹ̀mí kan là ń rán lọ ní ọ̀dọ̀tọ̀. Olórí ilé ìgbìmọ̀ asòfin gbà kan ló sọ ọ̀rọ̀ yìí. Ó ní ìpààyàn kò sí nínú ọ̀rọ̀ ìsìláàmù, jàǹdùkú wàhálà ìsìláàmù ò ní, àwọn tó ń ṣe é jẹ́ kàńdà rẹ̀ sí lápá abẹ. Wọ́n ní èèyàn kan ti gbẹ́mìí mì ní fọnáfọṣù lọ́wọ́ àwọn báńdíìtì, àwọn apanilẹ́kúnjayé, àwọn ọ̀tá fàṣínù mọ́lẹ̀ láti òkùnkùn. Wọ́n ní nípínlẹ̀ Benue ní Makurdi ni o. Àwọn jàǹdùkú ọkọ̀ elérò tó kó èèyàn 15 sínú ọkọ̀, wọ́n ní àti dírẹ́bà àtèrò wọ́n ti kó wọn lọ. Mo rò pé nìkan nu wọn tó ń ṣe agídí, wọ́n lóun ni wọ́n ní wọ́n padà pa torí ẹnìkan kú nu wọn, wọ́n dẹ̀ kó àwọn yòókù lọ́nu igbó. Wọ́n ní agbègbè Ohimini ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue ní àyà àná. Tó o bá ti lè gba àwọn òfin àti ìlànà mi wò ó àwé máa bá tiẹ̀ lọ kúrò nílé mi. Wọ́n ní ọmọbìnrin kan léńjẹ ọ̀dọ́ ní Sisi ni ìní ń sọ fún àbúrò rẹ̀ tó ya ọ̀lẹ tí ń gbọ́dọ̀ rẹ̀ pé iṣẹ́ inú ilé ò ní fọbọ́, ò ní gbálẹ̀, ò ní pọnmi, kódà aṣọ tó ń wọ agídí ni ó dẹ̀ pé rẹ̀ ń Sisi àbí ó lé mi ẹ̀gbọ́n rẹ mẹ́ńtọ̀ rẹ ó dẹ̀ ń gbọ́dọ̀ mi ọ̀ ń jẹ oúnjẹ mi ò mọ wò ó àwé má fi tiẹ̀ kó bá mi. Ìyá kan náà jọ bí wa ò ní ọba tèmi mọ́gi máa lọ ọ̀dọ̀ ìyá wa má gbé ọ̀dọ̀ mi mọ́. Wọ́n ní ọmọbìnrin kọ sórí ẹ̀rọ ayélujára bí ajere bẹ́ẹ̀ làwọn èèyàn bá bù ú pé irú ẹ̀ ń bẹ lọ́dọ̀ tí a náà wọ́n lẹ́lòmíì pé àbúrò wọn ọkùnrin tòun kálukú sà ń sọ tiẹ̀ lédè kúkúrú
arábìnrin Sisi kan ló lé àbúrò ẹ̀ dànù. N ò fẹ́ rí ọ láì lè ṣe nǹkan kan ọ̀lẹ olè àfi kó jẹun lásán. Wọ́n ní ṣọ́ọ̀bù mẹ́wàá jóná l'Ógùnpa lánàá ní fọnáfọṣù ní kíákíá ní wàràǹṣeṣà. Wọ́n ní ló gba iná àfi wẹ̀rẹ̀ níná ọ̀hún kẹ̀sí mọ́ ti ń bomi sí bíbà tí wọ́n bá tó ràn án lọ́wọ́ ni o ní ọjà Ògùnpa. Wọ́n ní ajé sọnù láìlà ìlànláò. Wọ́n ní bí èèyàn bá dé ọ̀dọ̀ agbègbè ìyá Mariam Adébára complex ní agbeni Ògùnpa èèyàn mọ̀ káwọ́lé rì torí pé dúkìá owó iyebíye àwọn ọjà owó iyebíye ni ló jóná mọ́ ṣọ́ọ̀bù mẹ́wẹ̀ẹ̀wá tó jóná lápá ibi bẹ̀. tó àwọn èèyàn ti pe Mr Easy àná Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá olórin ṣèwọ́ṣèwọ́ tó fẹ́ ọmọbìnrin Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. wọ́n ti pè é ṣàkíyèsí o. ẹ̀rìn àwé kí ló ṣẹlẹ̀? ọmọ ọdún 24 péré ní ọ̀dọ́ ní ọmọ kékeré ọmọ léje 34 years. kí ló dé tó fi ń wewú lórí? kí ló ṣe tewú? olówó ló tún fẹ́ níyàwó, ìwọ gangan lówó lọ́wọ́. ibo nìṣẹ́ àtìyá ti mú ọ? wàhálà wo ló kó rẹ sí tó fi ń wewú lórí tó fún rẹ nísìnyí? wọ́n ní Mr Easy náà ti wá fèsì pé ẹbí tí yín ṣe ti yín. ewu tí mò ń wù láti kékeré mo ti ń wewu o torí pé nílẹ̀ Yorùbá máa ń bá farúgbó ara bíyàn tó bá yẹ pé àwọn òbí tó bíyàn arúgbó ni wọ́n èèyàn ò wewu. àti wípé mọ ìyìn tó ń fèsì nínú iṣẹ́ òun fẹ́ di bílọ́níà tírílọ́níà. gbogbo bóun lówó tẹ̀ ń wò yẹn owó èyí tó lówó bówó bá tó lówó Dangote ò ní ṣe wàhálà, Elon Musk ò ní kú òun lé mọ́. orídìí èyí ẹ fi tòun lẹ̀ ṣe ti yín. Mr Easy ní ń sọ àwọn ọ̀rọ̀ yìí. olùjàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn pé ká sọ pé àní fẹ́ntà fẹ́rẹ̀ activist wọ́n ní Aisha Yusuf ó kojú àwọn ọlọ́pàá nílùú Àbújá. ó ní kí lẹ fẹ́ ṣe gangan? obìnrin bí ọkùnrin, obìnrin takuntakun, obìnrin takuntakun, obìnrin tẹ́ pé ń dá ẹrù bá obìnrin ẹgbẹ́. wọ́n ní Aisha Yusuf ló ń sọ fún àwọn ọlọ́pàá lójú wọn bẹ́ẹ̀ ó kojú wọn pé à ń ṣe ìfẹ̀hónúhàn lọ́wọ́ ẹ̀yin dúró ẹgbẹ́bọn lọ́wọ́ ẹ fẹ́ yìnbọn fún wa ni èdè ń dìyín ni. wọ́n láwọn ọlọ́pàá bá ń wò ó pé ìwọ ìyá yìí ó tún ti dé lónìí, ó tún ti dé sàmọ́ bá tiẹ̀ lọ. Aisha àti ní ẹ̀yin ò ní sinmi àwa ò ní dákẹ́ àwa wo ẹni tó máa rẹ̀ kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn activist tá a mọ̀ dáadáa Aisha Yusuf bí ṣe ń sọ ọ̀rọ̀ yìí níbi ìfẹ̀hónúhàn tó ń ṣe l'Àbújá ń pa pé bẹ́ẹ̀ ṣe ka ìbò 2027 ẹ má lo electoral wèrè kan tẹ́ ń gbé kiri, ẹ má lo jìbìtì fún wa. ẹ ka ìbò nílànà tí gbogbo wa ó lajú kerere báyìí tá a mọ̀ wò báyìí tí ò ní sí jìbìtì àti jìbìmú ní apá ibi ibẹ̀ yẹn. èégbàrìpà èégbòròyìn ajá balẹ̀ gangan àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin lábẹ́ olórí wọn Senator Godwin Akpabio wọ́n ní wọ́n ti péra wọn jọ báyìí pé tọ̀ ṣé ẹ rí electronic transmission tá a la fẹ́ implement yìí àwọn ará bí àwọn masisi ọgbà ẹjẹ́ hold on náà àwọn mẹ̀kúnnù ọgbà o ṣe náà ń pariwo lọ́tún náà ń pariwo lọ́sì ẹjẹ́ fi tibì síbì kan gẹ́gẹ́ bí ìròyìn tó jáde tí mo ní mọ́ gbà sí yín lára lápá ebe bẹ̀yẹn. ìròyìn ajá balẹ̀ ń lọ bá ti kọ̀wé ẹ̀ báyìí. gómìnà àbí ká sọ pé gómìnà bò ẹnu mi àgòkè alóde ìjọba gbé wa débẹ̀ mọ́jà wa bọ́lẹ̀. olùkọ́ni ikọ̀ wikitorism ikọ̀ kan àgbọ̀jẹ̀ ní inú líìgì ilẹ̀ Nàìjíríà wikitorism ni olùkọ́ni wọn Abdullahi Maikaba ni ló ti kọ̀wé fipò lẹ̀ pé wọn ò ṣe mọ́ ibi mo bá iṣẹ́ olùkọ́ni nínú ikọ̀ wikitorism dé ó tó gẹ́ o. ó nítorí pé láti àyájọ́ Sunday sátidé làwọn olólùfẹ́ kọ̀ọ̀kan ti ránṣẹ́ kú síyàwó àtọmọ òun wípé àwọn ọ̀pọ̀ ọmọ rẹ̀ á tún pàyàwó rẹ̀ ilé yín á dáná sun mọ̀lẹ́bí yín á pa ẹran lé yín á pa. wọ́n lélẹ́yìn ni Abdullahi Makaba wá wò pé ẹ wá o ẹ ní sùúrù o ọlọ́pàá èwo ń tèpè amúnijámúni èwo ni kò ní bọ́m̀bẹ́ àti pé iṣẹ́ lẹ gbé fún mi ẹ má fi iṣẹ́ gbèmí mi bí ọ̀bá wo ẹ̀jẹ̀ ń fiṣẹ́ yín lẹ̀ wo tàwọn mọ̀lẹ́bí àwọn ìyàwó àtọmọ mi tẹ́ ń dún mọ̀rùmọ̀rù mọ́ ẹ má wulẹ̀ pa ẹnìkankan èmi ní ń fiṣẹ́ yín lẹ̀ tọ́lọ́run ó pèsè iṣẹ́ alálùbáríkà ní ọ̀dọ̀ mi ń bẹ̀. wọ́n ní ìta àmọ́ wíre o bí kálukú bá ń wí tiẹ̀ ní etí ọ̀dọ̀ ẹ̀ tí ń pè ìjọba ò dáa òṣèlú ò dáa wọ́n ní inú ilé níjọba ti bẹ̀rẹ̀ ẹ̀yin ẹ̀kan fi ṣéǹkì kan dẹ́nìkan wù ná. wọ́n níbẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ wípé ẹni tí ń bújọba yìí òun kìí ṣe kúrẹ́ o. wọ́n ní ẹ máa wo ọ̀rọ̀ yìí o ìròyìn tí mo fẹ́ kà yìí ló mú òwe yìí wá o. wọ́n ní nílé ẹ̀kọ́ yunifásitì kan wọ́n wá yan ẹnìkan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wípé tọ̀ ìwọ máa gbowó òwe wọ́n ní ìwé ọ̀hún ìwé tán ń kà ní sùkúù ni o
wọ́n wá ń ta ìwé yẹn fáwọn akẹ́kọ̀ọ́. Olùkọ́ wá yẹn nìkan nu wọn pé ìwọ máa gba owó ìwé yẹn jọ láàrin gbogbo wọn, tó bá ti pé kí n kówé yín wá kẹ́ẹ̀dẹ̀ kówó fún mi lẹ́ẹ̀kan náà, kí má máa múwèé káàkiri ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé akẹ́kọ̀ọ́ tí wọ́n ní ó máa gbowó ìwé 3,500 níwé ọ̀hún, wọ́n ní dẹ̀ ń gba 8,500 lọ́wọ́ gbogbo àwọn súdẹ́ǹtì pátápátá. 8,500 ó fi 5,000 lé. Wọ́n ní lẹ́yìn ìgbà tó ń gba owó yẹn bí ọ̀sẹ̀ méjì ń ló bá lọ ra iPhone 16. Ó ra iPhone 16 ó rà á. Wọ́n ní àṣé ìwé tí ń tà ní 8,535 ní ìgbà tí olùkọ́ dé làṣírí tú, ṣùgbọ́n níbẹ̀ wọ́n ti gbé o. Àwọn ọlọ́pàá ti gbé yunifásitì yẹn, wọn dárúkọ ẹ̀, wọn dẹ̀ dárúkọ ilé ẹ̀kọ́ torí ọjọ́ iwájú ẹ̀, wọ́n forúkọ bò láṣìírí. Àwọn ọlọ́pàá ti gbé, wọ́n ní ẹ̀rí nǹkan báyìí, stúdẹ̀ǹtì ọmọ akẹ́kọ̀ọ́ year 2 year 3 ní yunifásitì, ó ti ń lùrú jìbìtì báyìí. Irú yín lẹ́mọ̀ pé ààrẹ Mákindé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò ṣeré, Ṣèyí Mákindé ò dùn dáadáa, Ajímọ̀bí lu jìbìtì, Akálà ṣe 419 ní gbó. Òṣèlú bẹ̀rẹ̀ láti ibi kẹ́ ẹ fọ́mọ méjì ní ẹran pé ọyẹ ẹ pín láàrin ara yín, kíkan wá ẹ mọ̀ jẹ́ ń tún mi bẹ̀rùn. Àmọ́ èmi mọ̀ wípé kò sẹ́ni tí wọ́n fún ní ọkọ́ tí ò ní roko sọ́dọ̀ ẹ̀. Kálukú náà bọ́n bá gbé sórí ẹṣin, ìpàkọ́ báyìí láṣọ, ṣùgbọ́n àìrí ń rí tara wa wí. Àtùpà ni wá tí èrí dán ìdí ara ẹ̀ lára. Àwa láàrí pé lágbájá ò dáa, tàmẹ̀dò sunwọ̀n, eléyìí ti ń kú lọ, eléyìí ń sùn lọ, eléyìí ń yè lọ. Ǹjẹ́ tí ẹ ń kọ́ ń bo láíláí òní àrítẹnimọ̀ wírùn. Ẹ̀kẹ́ comment ẹ jájọ rò pọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà, bí ẹ̀wà àgànyà àti búrẹ́dì Ọ̀yọ́, bí sílípàsì àti gọ́ọ̀mù ìgbẹ́kẹ́ṣe fi ọwọ́ tilé, tí gba ògiri fi ọwọ́ ti aláàmọ̀. Àní pẹ̀kí awo tó ráwo dàda tó níwèrè ẹlẹ́yà tó régún. Abídèmí Yusuf náà lórúkọ mi, kò yí padà. Èmi lọ́mọ sọ pé ọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípa àlélú ọmọ alétí ìjọba ọmọ yẹn ọ̀bọ̀kàrẹ̀ yẹn àbáfọ́ kábàrà mi jọ. Yéèpà ẹ̀ ṣe tẹ̀ ń gbọ́ wa, ó dàbọ̀.